èrò bá mi ká lọ sí ìgboro Àkúrẹ́ ká lọ wáyà Adesida tí ń ṣayẹyẹ orí kádùn. olóríire tó dáa nílé tó dáa lóko ni Mrs. Alice lẹ́ẹ̀kan pàtàkì tí ń dábí ẹdun tí rọ̀ bí òwe. aya Adesida máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. èrò àyè ló dá ọ sílẹ̀ yìí tọ̀rọ̀ wàdà kọ́ rárá. olúwa ọba ló dá ọ sí ló pa ọ mọ́. tó ní kó rọ́jọ́ òní báhùn ọpẹ́ ní fólúwa. àìmọye èèyàn tẹ́ ẹjọ́ wá sáyé tí ò sí láyé mọ́ ikú ti mú wọn kú òlókè pẹ̀. olórí Alice Adesida máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. ẹlẹ́yinjú ẹgẹ́ dúdú yẹmí adúmáradán olójú edé olójú oge onímú oge ẹlẹ́sẹ̀ oge alára oge ẹlẹ́yìn oge aláyà oge ọlọ́run oge eléjì oge gbogbo ara oge ní mìíní jọ́jọ́ mìíní. sọ́jọ́ iwájú ni kí n sọ ni àbẹ́yìn ọ̀la tó kú rárá. èdùmàrè ló pọ́ ọmọ sílẹ̀ yìí tọ̀rọ̀ wàdà kọ́ rárá. òní rẹ̀wọ̀n yẹn lágbára lọ́wọ́ olúwa ọba òní ṣọ̀fọ̀. àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ olúwa. ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí í ṣe baálé ọrọ̀. ó ti jáwé pẹ́pẹ́ lónìí Mrs. Alice Adesida ó di rẹ kó tẹlẹ yí pẹ́pẹ́pẹ́. ó pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba. ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ò ní yarọ ò ní ya wèrè. pẹ́pẹ́pẹ́ lòún ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. òdòdó wa ní sọ́kọ́ má nàjà kókó rárá tá a lè wàá gbọ́ wàá tọ́ láyé ogbó rẹ ò ní ráre. kò sí bó o ṣe pẹ́ tó láyé ò ní mọ bójì ọmọ lọ́lá olúwa ọba ò ní ṣẹ̀wọ̀n. kí ni tá ìgbín ṣe yọ̀bọ̀ ní tá ìgbín yọ̀ Alice wàá yọ̀bọ̀ lọ́wọ́ ikú. kí ni tá ìgbín ṣe yọ̀bọ̀ ní tá ìgbín yọ̀ wàá yọ̀bọ̀ lọ́wọ́ àrùn wàá yọ̀bọ̀ lọ́wọ́ ìṣòro ayé gbogbo ò ní mọ́fo ò ní ròfo ò sì ní fòfo sẹ́nu lágbára lọ́wọ́ olúwa. ò ní rógun ikú ọmọ bẹ́ẹ̀ ló ò ní rógun ikú ọkọ lọ́lá olúwa ọba ò ní pàdánù. gbéra ńlẹ̀ òdìdé tààlà kàn sí méjì ọláyẹyẹ bí eṣú ọ̀pìn àgìrì aróbò kan ṣẹyẹ ọmọ amúrú kan jàrá bá a yán ọmọdé pèrè pọ̀ yẹ́wù dẹ́ ọmọ ẹni bàtà ẹdúkà lọ kábọ̀ lọ́jọ́ ìsinmi òwúrọ̀ ọmọ ẹni bàtà ẹdúkà lọ kábọ̀ lọ́jọ́ ìsinmi ríà mo bọ́ ọ dúpẹ́ o mo bọ́ ọ yọ̀ púpọ̀ ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ olúwa èmi ọba Kéwì ní gbàdúrà fún ọ wípé o Mrs. Alice aya Adesida òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.